ìwọ ń wó lóṣó àbí ó ti gbé nọ́mbà wọn síta gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè ọwọ́ mi ní fóònù wà mo ń rí òun ṣe nọ́mbà ẹ̀ nìyẹn kò kì í ṣe nọ́mbà tí àwọn ìkan ńláńlá ń pè sí nìyẹn ṣé bí mo sọ fún ẹ pé láti ti dorí ire kò ń ṣe láti orí ẹja mọ́ lọ́jọ́ yẹn tẹ́ gbé òwò ẹ̀ wáta ẹ̀yin ò mọ̀ pé ó lárùbáríkà rárá àdótòṣì failed actress á ní social media bó ṣe ṣe nínú inú ilé àwọn yọ ẹ̀dọ́chẹ̀ nìyẹn tó pa àkọ́bí ọmọ wọn bó ṣe ṣe nìyẹn lọ́dọ̀ ẹwà comedian ìwọ ló máa ń rán olóṣó sínú gbogbo ìdílé ìwọ náà ló máa wá fún wa ní information ọjọ́ tí ìdílé yẹn máa dàrú adúpẹ́ fọ́lọ́run bó kà láàárọ̀ yìí bó ṣe máa ń rán olóṣó ó dẹ̀ ti rán olóṣó títí orí pé Mr. Lawal ló wo bẹ̀ mo dúpẹ́ fọ́lọ́run pé ó kà gbogbo ìgbéyàwó tó dàrú àbí wọ́n kọ́ ló gbé náìsì síta owó náìsì síta tí ó bá sí pé ìwọ ló rán olóṣó sínú ìgbésí ayé náìsì alápò méjì báwo ni òwò ẹ̀ ṣe déta mo ń béèrè èyí tó ń padà tẹ̀lé ẹ tó ṣorí nogoro tó ń kọrin obìnrin yẹn tí ò bá ṣe pé ìwọ ló rán bọ̀bọ̀ tó padà rìkọ́ọ̀dù òbò ẹ̀ dúdú yẹn sí ẹ ṣebí tó bá ti gbé òwò gbogbo wọn jáde náà máa ń padà dọ̀rẹ́ ẹ wàá bá tèèyàn jẹ́ lábẹ́ Gistlover wàá subject wọn real life báwo ló ṣe máa ń ṣe ṣó máa ń gbé súnmọ́ wọn ni pé ẹ pẹ̀lẹ́ báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ Gistlover yìí tó dẹ̀ mọ̀ pé wọ́n ló ń ródán yẹn ẹ jẹ́ ká fún níye báyìí má bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àbí báwo ló jẹ́ pé gbogbo àwọn tí Gistlover bá ti gbé òwò wọn jáde wọ́n máa hẹ́ndì sọ́dọ̀ tiẹ̀ how come báwo ló ń ṣe àwọn tí Gistlover bá gbé òwò wọn jáde kílé tí wọ́n ṣe hẹ́ndì sọ́dọ̀ Lizzy kílé tí wọ́n ṣe hẹ́ndì sọ́dọ̀ àwọn ẹlòmíì ó ṣe dọ́dọ̀ títí ẹ̀ àánú Yorùbá ṣe mí àánú Yorùbá ó ṣe mí tèmi ṣe Ọlọ́run ọba ó jí láàárọ̀ kùtùkùtù Sunday ó sọ wípé ta ló ní owó tó fẹ́ lọ ra ilé tó fẹ́ lọ ra ilẹ̀ lọ́wọ́ láti oríire oníwọ̀ ìwọ ń wá olóṣó ńgbà tó ti ẹnu ìṣó sínú ayé láti oríire kò ní project ń gbà yẹn ni ó ti ní project nísìn àtòkó àtòbò kò sí kankan tó ṣiṣẹ́ mọ́ project wà lẹ̀ ṣé kí n tún take around kó wo nǹkan tó wà lẹ̀ kò sí kẹ́ẹ̀tún gbé òwò ẹ̀ jáde lẹ́ẹ̀kejì kẹ́ẹ̀tún record voice ẹ̀ tó bá bá yín sùn bàbá ọmọ tèmi ni bàbá tèmi ni ọmọ mi ni èmi ò níbi kankan lọ Paradise ni mo gbé wá èmi ò gbé ní wá Granite àti Paradise ni mo gbé wá èmi ò ń ṣàwọn olórí burúkú obìnrin tí ò mọ tó wáyé wọn wá ṣe tó máa plant àwọn obìnrin àjèjì sínú ayé ọkọ wọn tó máa dàgbéyàwó yẹn rú ó padà lẹ́yìn ìjímèrè ọtí tí gbéyàwó ẹ̀ dàrú ṣọ́ọ̀rẹ́ níwọ àti ẹ̀ ńgbà tọkọ ẹ̀ wà nílé ó mọ bó ṣe fi Gistlover ní lára ọtí ìgbà tó yọ ọkọ yẹn tọkọ yẹn lọ lẹ́yìn tọkọ ẹ̀ lọ ṣe bóun ló padà dọ̀rẹ́ ẹ̀ torí gbogbo èrò ọkàn ẹni wípé ọkọ ẹ̀ yẹn ni ò jẹ́ kí wọ́n rówó gbà lọ́wọ́ ẹ̀ ó rí gbígbà tanná sọ́bẹ̀ tó bá jẹ́ pé lọ́kọ́ ńlé ṣàgbé tanná sọ́bẹ̀ lé ẹ lọ́wọ́ ó mọ ohun tó ń ṣe ó fẹ́ kóbìnrin kankan lọ́kọ ó fẹ́ kán ṣoríire ó fẹ́ kóbìnrin kankan lálábàárò fún mi lóbìnrin kan tó súnmọ́ ẹ tó wà ní ọkọ fún mi léyàn kan èyí tó ra pángolo fún ẹ tó já sí gọ́tà tó ń yí nínú gọ́tà òun náà ti kúrò lé ọkọ ń dágbé ni lẹ́yìn tó ra pángolo fún ẹ nílé ọkọ ẹ̀ dàrú ó ti báyé Yorùbá jẹ́ beyond repair Yorùbá ò dẹ̀ fura ṣé kí n máa kà á fún ẹ èyí ọmọ tí bí tó ń gbógun ẹ̀ síta tó padà tẹ mo understand because o máa ń búlì wọn máa ń bà tiwọn jẹ́ so lójú ayé wọn máa ṣe bọ̀ìbọ̀ ìtẹ̀lé ẹ nígbà tóun àtọkọ ẹ wà ṣé bó ló ṣó ló rán sínú ayé ọkọ ẹ táwọn yẹn lóyún tó ń bímọ tó fi sọ́dọ̀ lọ́mọ kan nísìn lady yẹn wá ń jáde pé òun regret pé òun kọ ọkọ òun tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn gbọ́n bíi Lizzy Anjorin ni àjèjì tó bímọ fọ́kọ wọn kan dúró
because àwa obìnrin tá níṣẹ́ lọ́wọ́ tá kì í ṣe olórí burúkú bí àdó tó ṣì hours mélòó la ní pẹ̀lú àwọn ọkọ wa so tó kọ ẹ bá fúnyàn lóyún ó fúnyàn lóyún ni á padà wálé tí ò bá ti nà ẹ́. I keep telling you, Gistlover will never tell you this. Toro fẹ́ máa gba fóònù gba mọ́tò lọ́wọ́ yín dandan ni kó lé àwọn ọkọ yín lọ. Èmi ń bèrè wípé ọmọ tó ya yẹ̀yẹ́ lẹ́nìí tẹ́ ń rí káàkiri ẹ rí pé ìgbà tán lé kúrò ní ọkọ ẹ̀ tán dárí òun àtọkọ ẹ̀ rú wọ́n wá ń rí kiri mú lọ pátí wọ́n ń rí kiri mú lọ pátí wọ́n ń gbà tóun àtọkọ ẹ̀ jọ wà ṣán rí mú lọ sí pátí.